látọ̀lẹ̀ wọ́n lọ fún wọn bẹ̀rẹ̀ owó tá a gbé lọ́dọ̀ kí lẹ sọ. owó tá a gbé lọ́dọ̀ wọ́n lọ pín wọn bẹ̀ yẹn. ta ló ń pín owó. àwọn APC wọ́n pín wọn bẹ̀ yẹn. ẹ̀yin ènìyàn wa mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé a ò ní kó lóko má roko a ní kó lódò má rodò gbogbo ẹ̀yin tí àwọn olóṣèlú ń gbé iṣẹ́ wọ́n rán yín ní iṣẹ́ dé tòrutòru ṣe fọmọlúwàbí ṣe ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn state láì ṣe presidency election ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nínú Ọ̀ṣun state wọ́n fi owó wọ́n fi ń ra ọjọ́ ọ̀la yín wọ́n ń pín fún yín ẹ̀ẹ́dẹ̀ ṣe lákàyè wọ́n tẹ̀ gbé 5 bag of rice wọ́n pín fún ẹnì kọ̀ọ̀kan yín kó tó di December rice yẹn á tán ẹ jẹ́ tán ẹ wá ronú ọjọ́ ọ̀la yín àwọn ọmọ yín nǹkan tá a fi ń yé ẹ̀yin ènìyàn rèé àwọn olóṣèlú á fi ebi pa yín wọ́n mọ̀ pé tó bá dídí gba ìdìbò wọ́n á pín owó gbà lọ́wọ́ wọn ti dìbò fún wọn ṣe kúkú mú ọkàn yín lè kẹ́ ẹ sí ọkàn yín lè pé sẹ́ẹ̀ ní gba owó ìlọ́wọ́ yín ní gbowó lọ́wọ́ wọn dìbò fẹ́ni tí ọkàn yín conscience vote your conscience dìbò fún ẹni tó wù yín má jẹ́ kó fowó tàn yín jẹ gbọ́ o tó bá fún yín lówó gbowó lọ́wọ́ wọn o torí owó wa ni tó bá gbé ráìsì wá fún yín gbà á o owó wa náà fi ra ráìsì náà o tọ́ yín ni o gbà á lọ́wọ́ wọn ṣùgbọ́n lọ ṣe nǹkan tó bá wù yín lẹ́yìn tí wọ́n fẹ́ gbébọn sí yín lórí ni tí wọ́n fẹ́ tẹ̀lé yín lọ sí ìdí voting kìíní ni a ti ń pariwo fún yín for the past how many years láti ń là yín lọ́yẹ̀ ṣe ọpọlọ ẹ̀yin ènìyàn jọ̀ọ́ ronú bóyá kẹ́ ṣe ronú think straight gbogbo eléyìí ò make sense wo bọ́n ṣe ká owó mọ́ wọn lọ́wọ́ wọ́n máa pín sínú envelope wọ́n máa pín fún ilé ẹ̀yọ̀ kọ̀ọ̀kan èlò náà fẹ́ fi sínú ẹ̀ ó pọ̀ jù 20,000 èlò ní 20,000 kí ló dé tẹ́ ẹ̀yin ènìyàn tẹ́ ń rora yín pin délé. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù wọn lọ. Àwọn báyọ̀ jà ó àbáyọ̀ jà àlùwọ́ ṣé APC wá wà lórí ẹ̀ ní ṣé APC tó báyìí la máa mọ̀ pé kò sí. àwọn kan fásitì àwọn ni. àwọn ẹgbẹ́ APC àwọn máa bọ̀ rẹ̀ kúrò. ẹ̀gbọ́n àtúnlọ bomi ni ẹni sọ̀rọ̀ APC Yorùbá la ti wá ẹ máa bá a sọ̀rọ̀ Yorùbá ẹ máa ṣàlàyé ẹ fún nǹkan tó ṣẹlẹ̀. owó yìí ẹni sọ̀rọ̀ owó ìyàlọ gbà lọ́wọ́ àwọn APC ní wọ́n fọ́ ní 7 wọ́n kí wọ́n fáwọn èèyàn kí ní gbé fífọ́ èèyàn lówó ní so kí ní káàdì wọn ní APC fóònù nọ́mbà wọn ní ó fọ́ sí wọn kọ́ ní APC oníjàwá APC number 5 agbàkan ní wọ́n fọ́ unit 13 ní unit gómìnà kankan àwọn APC lọ́wọ́ bẹ̀ wọ́n ń pínwó so àwọn bá wọn fọ wọn láwọn bá wọn jẹ àkẹ́lẹ́ wọn pọ̀ sí ìgbowó tó gbé òfin tí wọ́n fún wa ní pé ká má gbowó fẹ́ẹ́ nìkan pé ká lọ dìbò ẹgbẹ́ tí ẹ̀bọ̀ lọ so ọlọ́run tó bàjẹ́. àmọ́ ẹgbẹ́ ọ̀bẹ ẹ wo wọ́n sá lọ wọ́n ní ìbàdí kan ni wọ́n fi gbowó lọ àwọn ẹ̀ta lé múlá gbélé lọ́wọ́ wọn. àwọn APC evidence wà lọ́wọ́ kíní tí wọ́n lò ní èmi APC APC Lambo wọ́n fọ́ àti wọ́n fọ́ unit 13 níbí nílẹ̀ ìdìbò gómìnà gómìnà wo lẹ́ ń sọ gómìnà adé ọ̀gájọ́ ọ̀rẹ́dẹ́lì salam ìwà lóye ADC candidate tó ń dìbò ní unity ẹ̀ tó ń díje ní unity ẹ̀ àwọn APC tó ń pín wọ́n bẹ̀ wá ti bí owó tiwọn náà àtúnlọ́bù mi báyìí bí ẹ jẹ́ kí n wá gorí fún mi ní bí aago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ní unit 13 aago mẹ́wàá ní 10:30 ní unit 7 wọ́n fọ́ àtúnlọ́wọ́ àjọ unit mi báyìí ọlọ́run níjọba Adésọjí Gàfárù.
kò ní bàjẹ́. Oya, let's go, let's go. Bàbá owó ni. Let's go. We were in Ejigbo, local government area of Osun State, and from what we have been hearing is that a political party has been accused of vote buying. If you hear what they were saying, they're mentioning the party and mentioning the candidates involved. The guy who's Ó dárúkọ ẹ̀, Gafar. Mo ti stop sókè lè yọ máìkì mi lára ẹ̀. For those that are asking us to translate, we are in Ejigbo local government area of Osun State, where a party has been accused of vote buying. They're mentioning the candidate, and also in the live we saw the insignia of that party. You know, so but if you don't know, if you've been following the political side of things here in Osun State, you definitely know the party and all of that. But it's not verified yet. You know, we have the evidence, we have seen it, but it's beyond that. You know, it's an election season, so many things is ongoing. But we are at the scene of the polling unit, and it happened to be brought just few meters away from the polling unit. Sorry, sir. Sorry. You need 13 in one from the Ejigbo, and we get APC. Ẹgbẹ́ ọlọ́wọ́ wọ́n ń ta ìbò wọ́n ń rábò ìjọba ẹ̀dọ́kọ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ ẹgbẹ́ APC o wọ́n ti ta gbogbo ògbó wa tí wọ́n ti rà tán àjìlọ́dún ilé àjìlọ́gbé owó tí wọ́n gbé wá àjìlọ́gbé àṣìgbé aṣọ́wọ́ àwọn agbófinró ní ká mú owó wá káwọn tó lọ bá wọn fúnra wọn aráàlú kékeré wọn wọnú ilé yẹn ká lọ gbé owó bẹ́ẹ̀ ká gbé àwọn agbófinró ṣe bẹ́ẹ̀. Owó tí wọ́n pín kù lélẹ̀.
kò sí ẹ̀kan àwọn olórí gidi pé àfa sọ́sẹ́sì ọwọ́ rẹ̀ mo ti gbà bàbá sọ ọmọ ti skul ọgbà bí ẹsẹ̀ wọ̀nyẹ fún ọmọ ti gbà àwọn olórí burúkú àfa sọ́sẹ́sì ọwọ́ mo ti gbowó mo nà bí olórí burúkú ọmọ ti skul ọgbà bí ẹsẹ̀ wọ̀nyẹ owó ìwọ̀n lè gbà máa ma lọ fún alábìmọ̀ ògó ní ẹsẹ̀ wọ̀nyẹ ọwọ́ gbẹgbẹ lọ fún yọtọ̀ ẹ̀dá lọ. Bẹ́ẹ̀rẹ̀ kan nìsín mo bẹ̀rẹ̀ pé kí ni evidence tí wọ́n fi fi pé ẹjọ́ kìí sìn kúrò wọ́n ti kó wọ́n ti yà wọ́n. ọ̀nà mi ẹ lè gba owó lọ́wọ́ ní ìlú ìnáwó èèyàn ọ̀kí ni ẹ̀mà àrídájú pé owó ti bẹ lọ́wọ́ ní ìdílé wa owó pé wọ́n dìbò because everything with evidence you no get one you no get. kí ló dé tẹ̀ ń rọra yín pin òun ló fà táwọn olóṣèlú fi ń ṣe yín bó ṣe wù wọ́n òun ló fà táwọn olóṣèlú fi ń ṣe yín bó ṣe wù wọ́n ẹ̀yin ènìyàn we need to let you know all these things and most of you know ọ̀pọ̀lọpọ̀ inú àwọn kan ọ̀bọ̀ tó bá ti dọ̀rọ̀ owó yìí náà ni problem ta ni owó ni problem tọ́pọ̀lọpọ̀ wa ní ẹ rọra yín pin ẹ tẹ́ ẹ bá gbowó ìlọ́wọ́ wọn sìn báwo lẹ ṣe fẹ́ jẹun báwo lẹ ṣe fẹ́ fún ẹ fẹ́ fún ọmọ lọ́wọ́ iléèwé báwo lẹ fẹ́ ṣe ìjọ tó wọ́n pín owó fún yẹn ẹ̀rọ owó ni nǹkan tó fi bàlú jẹ́ nìyẹn torí wọ́n fẹ́ kó ju yín là nǹkan tó fi bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ rèé o nǹkan tó fi bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ rèé ìbò náà ṣe iléèwé ọ̀fẹ́ sí bọ́lá ti lè pọ́nmọ lọ sí iléèwé ọ̀fẹ́ kò sí wọn ò lè ṣe nǹkan kan fún yín tó bá ti kù díẹ̀ kẹ́ election dé wọ́n máa commission ọ̀nà wọ́n máa commission bridge wọ́n máa ṣe kinní kankan lè sọ pé wọ́n rí nǹkan ṣe kí ló dé tó wọ́n ṣe for kinní allocation kí la ṣààbò wà nínú ìlú nsìn kò sí ààbò nínú ìlú kò sí ààbò nínú ìlú ẹ̀yin ènìyàn ẹ la ojú yín kó tó dọ̀là ń sìn.